ẹkún o ṣe tún gbọ́ yóò ṣẹlẹ̀ níjọ́ sátidé ọjọ́ 12 oṣù kẹwàá yìí ọdún yà ń bẹnu rẹ̀ yìí Sunday Igboho yóò mú wèrè kó olórí ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì the British Prime Minister yóò wí kí àgbà Yorùbá lẹ̀ lábẹ́ Nàìjíríà wí Yorùbá fẹ́ dá dúró agbára ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹ àti ń pín ta ajá yìí àti ń kan lè máa mú irú ọ̀rọ̀ wo àánú èpè lẹ́nu arẹta lélẹ́yìí fa àwùjọ oríire owó èríire ṣé látijọ́ ya àti agbómìnira èyẹ kàn yan Sunday Igboho àtàjàmọ́ rẹ ti mọ̀ bí gedegbe ní orílẹ̀-èdè Nàìjíríà wà ságbà kọ̀ọ̀kan mọ́ yìí àwọn Gẹ̀ẹ́sì ní lórí ya yẹ àwí kí máa gbà ẹ́ ní kó máa gbà ẹ́ kúrò lábẹ́ Nàìjíríà tó ṣé ẹsẹ̀ bí ọmọ Nàìjíríà yẹn á yan ọmọ Yorùbá lásìwájú lólórí yẹn ẹlẹ́tì Bọ́lá Tinubu ọmọ Yorùbá ṣé ẹsẹ̀ máa yàn wí kí á tú Nàìjíríà ká ni bẹ́ẹ̀ yẹn bá tiẹ̀ ṣerú nǹkan báwọn ó yẹ gbogbo èèyàn kéyìí dínwó alágbàfọ̀ èèyàtọ̀ lé Yorùbá ẹ̀yin ká Yorùbá kí ẹ máa tún lùlù kéwókéwó Yorùbá kọ́ Yorùbá èsì tán láti wí kí Nàìjíríà ẹ wó Yorùbá èsì ní kún ẹnikẹ́ni láti wí kí Nàìjíríà ẹ wó bí Yorùbá bá ṣe tá àti wí afẹ́ dádúró ọ̀nà ẹ̀tọ́ ń bẹ́ńlẹ̀ yá àgbà yá mú dádúró yéé ṣe wí ọ̀nà jàgídíjàgan yẹ́yìí ń bá káàkiri ó dáa kò burú ká tó gbòmìnira ń nà á síwájú wa àwọn olórí ya bàbá wa Awólọ́wọ̀ Nnamdi Azikiwe àti Sàmọ́dù Bello àti gbogbo wọn ẹgbẹ́ òṣèlú ń láti rè pàdé láti 1953 náà rè pàdé ọ̀hún títí yẹn ṣe nílùú èbó yẹn á parí rẹ̀ 1958 nìbàdàn ṣebí bàbá wa Awólọ́wọ̀ béèrè wí ẹ jẹ́ ká mú sínú òfin yà o kẹ́yìn èbó tó lọ ẹnì yóò bá fẹ́ kú òun lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ jẹ́ á fi síbẹ̀ wí kélá ẹ̀tọ́ àti kú òbẹ Amadu Bello faramọ́ Zik wòun ìfaramọ́ àwọn Gẹ̀ẹ́sì sì wí ó dà kò burú yìí Zik wí náà ni àìfaramọ́ wà àwí ẹnikẹ́ni kọ̀ọ̀kan ìlẹ́tọ̀ àti kú lórílẹ̀ Nàìjíríà ń gbọ́n àti sọ àpọ̀ tipátipá wọn. So you see what Sunday Igboho's Yoruba Nation's agitators did was simply a splendid display of ignorance. And Bible says, my people perish because of lack of knowledge. It seems this group is lacking in the political history, in the knowledge of political history of Nigeria. Nigeria, is a sovereign nation. So the British, America, or whatever, world power has no power anymore to interfere in the local affairs of this country. Such petitions submitted to the British Prime Minister could have been directed at the United Nations, where any ethnic group all over the world can exercise their rights under self-determination, Articles 1 and 2 of the International Conventions. That is what the group could have done, and submit a copy of their petition to the National Assembly for a provision in the amendment, the ongoing amendment to the Constitution of the Federal Republic of Nigeria, to provide for a referendum. So if any section of the country wanted to secede, yes, they can exercise that right by calling for referendum. So that is the procedure. So going to agbewe amúrò ọ̀dọ̀ kínní a kàn mú dọ̀tí yí ẹrẹ̀ ní Sunday Igboho àtàwọn jàmọ́ rẹ̀ múná mú yí ojú ọmọ Yorùbá o ọmọ Nàìjíríà sì dìgbò yan ọmọ Yorùbá gẹ́gẹ́ bí president wíkẹ́ á tú Nàìjíríà o
ẹjá Yorùbá ẹjá ronú o ẹjá ronú o àwa Yorùbá èèdà kò wá jẹ́ wà láàmú alùlù kéwókéwó lásìkò yìí Yorùbá jẹ́ president ń gbọ́ ìyá mi ń bẹ bẹ́ẹ̀ ṣe máa pariwo eléyìí o ọmọ yìí ń pariwo orú eléyìí o ẹ̀yà yìí ń pariwo orú rẹ ṣé bẹ́ẹ̀ mọ bìyàn wà báyìí ṣé báwọn náà mọ bìyàn kù sí á pariwo wọn fẹ́ ya lọ àjàrà wa lógun mọ iye mi yóò sùn ni àtún àìsíwọ́ bẹ àtún wọn wà lẹ́nu rẹ ẹnì yẹn ṣagbátẹrù rẹ mọ bí yóò wà lẹ́ẹ̀sán yìí ẹ̀yin náà wá wí kólúkálukú rẹ jò gbogbo ẹ̀yin ní Sunday Igboho ẹ fà létí bí Yorùbá bá gbára rẹ lẹ̀ kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà ṣe jàgídíjàgan yẹn ń bá kiri yìí o Yorùbá ti gbọ́n kọjá gbogbo orú rẹ́dẹ̀rẹ́dẹ́ yẹn ń bá kiri o Ọlọ́run ní balẹ̀ Yorùbá jẹ́ Ọlọ́run ní ba Nàìjíríà jẹ́. Long live Federal Republic of Nigeria. Long live Yoruba Nation. Thank you very much.